aburú tí ń bẹ nínú ayé oríṣiríṣi ni. Aburú mi ń bẹ tó jẹ́ pé àtọ̀dọ̀ èèyàn ló gbà wá sọ́dọ̀ èèyàn. Aburú mi sì ń bẹ tó jẹ́ pé àtọ̀dọ̀ àwọn ẹ̀dá tá a lè fojú rí ló gbà wá sọ́dọ̀ èèyàn. Aburú mi sì ń bẹ tó jẹ́ pé àfọwọ́fà ènìyàn fúnra ara rẹ̀ ni. Aburú tí ń ṣẹlẹ̀ sọ́mọ ẹ̀dá ènìyàn láyé kò ní dédé ṣẹ̀, á sopọ̀ mọ́ sábàbí kan. Táburú bá dẹ̀ ṣẹ̀ sí ọmọ èèyàn tí kìí bá ṣe kóhun fúnra rẹ̀ ló fọwọ́ ara ẹ̀ fà, á máa jẹ́ pé àwọn ẹ̀dá kan tá a fojú rí ló kọ̀nẹ́ẹ̀tì mọ́ ni Ọlọ́run bá lò ní sábàbí. Kí la wá lè máa ṣe gẹ́gẹ́ bí ẹni pé àfẹ́ káburú máa ṣẹlẹ̀ sí wa? Kí la lè máa ṣe tá a fi máa lé aburú jìnà ní sàkání wa? Kí làwọn kan tá a lè máa mójútó? Ẹ̀sìn Ìsìláàmù kọ́ wa. Ẹ̀sìn Ìsìláàmù jẹ́ á mọ̀ pé ìmọ̀ ṣe sàárà ní púpọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ọ̀nà kan ni, irinṣẹ́ kan ni láti lè máa ti aburú jìnà àti láti lè máa fa oore wọlé. Tíyàn bá lọ sọ́dọ̀ àwọn tí ń yẹ nǹkan wò, tán bá wò lọ tán bá wò bọ̀ náà, kò sí tí wọ́n sọ ju pé kíyàn lọ ṣe sàárà lọ. Ìyẹn túmọ̀ sí pé kò ṣẹ̀ṣẹ̀ yẹ kó dìgbà tá a bá lọ yẹ nǹkan wò ká tó mọ̀ kó yẹ ká ṣe sàárà. Àwọn Lárúbáwá wọ́n pọ̀ ní sàárà púpọ̀. Àwọn èbó, àwọn aláwọ̀ funfun tá a máa ń wò pé àwọn èbó gbogbo tí wọ́n technology ni, àwọn náà máa ń ṣe sàárà. Èbó ṣe sàárà ju àwọn èèyàn dúdú gan lọ, ṣùgbọ́n sàárà tí wọ́n ọ̀nà tí máa ń gbà wá, wọ́n lè kó àwọn nǹkan jíjẹ lóríṣiríṣi, wọ́n á kọ̀kọ́ sẹ́gbẹ̀ẹ́ títì, wọ́n á gbé táàgì síbẹ̀ pé ìwọ tó bá mọ̀ kó nílò rẹ̀ bọ́ síbẹ̀ kó mú. Wọ́n ní fi dájú èèyàn kan. Tíyàn bá léèyàn l'Amẹ́ríkà, London, Canada, wọn ni kó béèrè lọ́wọ́ àwọn tí ń bẹ ń bẹ. Ọ̀pọ̀lọpọ̀ gbà wọ́n dédé kó àwọn foodstuff lóríṣiríṣi, wọ́n á kó sẹ́gbẹ̀ẹ́ títì àtàṣọ. Ẹni tó bá ń kọjá lọ tó bá rí pé òun nídìí búrẹ́dì yóò bọ́bẹ̀ yóò mú búrẹ́dì. Ẹlòmíì tó rí pé gàrí lòun nídìí yóò bọ́bẹ̀ yóò gbé gàrí. Wọ́n lè kó búrẹ́dì 50 kalẹ̀ síbẹ̀. Ṣùgbọ́n ìbẹ̀rù Ọlọ́run táwọn tó wá fi ń gbélé ayé wọn, ẹnìkan wà ní dédé bọ́bẹ̀ kó sì kó gbogbo 50 búrẹ́dì wọn yẹn pé àwa ń tiwa ibi àwa bàjẹ́ sínú. Ẹnìkan ó sì bọ́bẹ̀ ó lè gbé trọ́ọ̀kì wá, gbogbo wọn kó bẹ̀ yóò sì palẹ̀ mọ́ pé àwọn dìdìrìn. Kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tí wọn. Dèdè ń tẹ́nì kọ̀ọ̀kan bá nídìí ní òmù. Ẹni tó yẹ pé ráìsì ló nídìí kò nídìí búrẹ́dì, kò ní mú búrẹ́dì yẹn o. Kò ní fi hàn ránṣẹ́ gíní, kò ní fi mú búrẹ́dì o. Dèdè tó nídìí yẹn ni ó mú yóò sì kú ń bẹ̀. Ẹni ó nídìí aṣọ yóò mú aṣọ yóò kú ń bẹ̀. Ìbẹ̀rù Ọlọ́run yẹn làwọn òfin kún ti wá ń bí. Ó dàbí ọ̀rẹ́ wa kan tó lọ ṣe hájì. Àwọn Lárúbáwá wá há oúnjẹ takeaway tán ti sè, wọ́n ti páàkì àti dírínkì àtomi, wọ́n ti páàkì gbogbo ẹ̀sùn nylon, wọ́n sì ń pín nítòsí Kaaba nù haram. Ó ti gbà, ó wá tó wá lọ tò padà lẹ́yìn tó ti gbà. Lárúbáwá wá sọ pé wọ́n ti tẹ̀lé wọ́n tẹ̀mí ní àdàtàhàb. Lárúbáwá sọ pé ó ti gbà lẹ́ẹ̀kan, ó ní wallahi halaftu bil Kaaba. Wọn ò tí gbà níwájú Kaaba, ó tún dé lẹ́yìn tí wọ́n gbé òun yà pé wallahi ó gbé fóun. Èèyàn dúdú nù yóò tún mọ̀ búra pé òun fi Ọlọ́run, òun fi gbésí ayé gbogbo kan ní ó máa fi búra kó lè gbẹ lẹ́ẹ̀kejì, àwọn alálẹ́lẹ́yìn. Lárúbáwá kìí sí gbọ́ wallahi, táwọn bá ti gbọ́ wallahi báyìí ó ti juwọ́lẹ̀. Yóò ní kò tí gbà òun lòun ṣe mistake, yóò tún gbé fún.
ìmọ̀ ṣe sàárà ojúpọ̀nà ńlá kan ni láti lè máa fi ti aburú lọ. Ẹ̀gbọ́n tí Ànábì wa Muhammad ẹ̀gbọ́n tó wí ni ó ní as-sadaqa tamna'u maytata su, as-sadaqa tamna'u maytata su, as-sadaqa tamna'u maytata su. Ó ní ẹ̀rí sàárà ní ṣíṣe tí yàn bá dún ní mọ̀ dáadáa, ikú rádáradá, ikú kíkú kò ní yà lọ́dọ̀ èèyàn. Òjíṣẹ́ Ọlọ́run bá ló wí o, èmi kọ́ o. Ìyẹn túmọ̀ sí pé maytata su yìí wà, ikú burúkú wà, ikú jákujàkú ń bẹ. Àwọn ikú kan ń bẹ, ó dàbí arákùnrin kan ó wá kéwú lọ́dọ̀ mi lọ́dún kan. Àwọn nǹkan tí ò lè believe kó exist o. Mo á ń sọ̀rọ̀ ikú àti báwọn èèyàn ṣe máa ń kúkú sàárà. Ó náà kúlà ó ní mo fowó àtọmọdé yín lẹ́nu. Ó láwọn kankan wà tóhun rí ní ìrírí ayé níbi tóhun ti wá. Ẹni táwọn yìí ó gbé ní Niger State fún àìmọye ọdún tó ń ṣe tíṣà ń bẹ̀ ní Niger State ní Nàìjíríà ń bí. Ó ní abúlé tóhun gbé yẹn, ó láwọn èèyàn kan wà ń bẹ̀ tí wọ́n máa ń mú òkú tó ti kú, wọ́n á mú padà wá sílé. Mo ní rọ́ ni, ó ní bàbá, ó ní tẹ́ bá fẹ́ tẹ̀lé mi, owó mọ́tò ni ó nà yín, màá mú yín débẹ̀. Ó láwọn ẹlòmíì ti kú nínú ìlú tán ti sin wọ́n. Ó láwọn bàbá kan wà nínú abúlé yẹn tán bá lọ sanwó fún wọn, wọ́n á lọ sínú oko nínú igbó, wọ́n á dẹ̀ lọ mú òkú yẹn padà wá sáàrin ìlú. Ó lóun wá lọ bá bàbá yẹn jọ kan, òun wá lọ tà, ó láwọn tó ń ṣe wọ́n tó bí 5 nínú ìlú yẹn o. Ó ní kìí ṣe abúlé kan, abúlé oríṣiríṣiríṣiríṣi làwọn tó ń ṣe irú ẹ̀ wà ń bẹ̀. Ó lóun wá lọ bá kan nínú wọn jọ kan, òun wá lọ jókòó tì í pé kí ní tẹ̀ ń ṣe yìí, kí ni lọ́jíìkì tó wà behind ẹ̀, báwo lẹ ṣe ń ṣe, kí ló ó ní bàbá yẹn wá sọ fún pé kì í ṣe gbogbo àwọn èèyàn tó kú tán sin yẹn ló kú, pé kì í ṣe gbogbo àwọn èèyàn tó kú táwọn èèyàn sin yẹn ló ṣe kí ni ló ti kú. Ó lọ́pọ̀lọpọ̀ wọn àǹjọ̀nú ló gbé ẹ̀mí yẹn kò ní inú bọ́dì ẹ̀, wọ́n wá lọ fi ń ṣiṣẹ́ bòmí. Ó láwọn wà lọ sáwùjọ àwọn àǹjọ̀nú yẹn, àwọn lọ gba ẹ̀mí yẹn padà, àwọn lọ gbálẹ̀ lọ́wọ́ àwọn àǹjọ̀nú yẹn. ń táwọn ṣe ojú yẹn lọ làwọn fi rí ibi dá padà wá sílé. Ó lé sí ti bàbá yẹn fún un. À ń pókọ àfáà náà ní àfáà Dáúdà. Ó ní wọ́n lọ gbà padà wá. Ó ní àwọn bàbá yẹn gangan àìmọye spiriti òkú mi táwọn bàbá yẹn ò dá padà wá, tẹ́nikẹ́ni ò bẹ̀ wọ́n pé kán dá padà, ṣùgbọ́n táwọn ti lọ gbà lọ́hùn tán fi ń ṣiṣẹ́ lóko. Ó náà bàbá tó ń wí wọ́n ní oko bíi éka 10, ìmí éka 10, ìmí éka 5 tí wọ́n fi ń dáko, wọn dẹ̀ ní gba èèyàn kankan síbẹ̀. Ẹ̀ẹ́kọ̀dé máa rí pé oko wọn ń kún, oko wọn ń ṣe, tẹ́ bá máa fi débẹ̀ láàárọ̀ ọjọ́ kejì wọ́n ti ṣe gbogbo iṣẹ́ ẹbẹ̀, ẹ̀ẹ́dẹ̀ ní rí ẹ̀dá Ọlọ́run kan bẹ̀ tó ṣiṣẹ́ yẹn. Ọlọ́pọ̀lọpọ̀ àwọn bàbá yẹn wọ́n ti mọ ibi tí wọ́n àwọn òkú ní ó bá wọn kọ ebè, òkú ní ó bá wọn ṣe gbogbo iṣu gbìn kankan tí wọ́n ní pé wọ́n dẹ̀ lọ bẹ̀ kan lọ ká èrè oko kan sì lọ lè ta ní Niger State ń bí. So téèyàn bá tiẹ̀ fẹ́ ágíù pé kò possible mẹ́tàtà súyì tánàbí wínú àdísì yìí ń kọ́ sallallahu alaihi wasallam tó ní sàárà tíyàn bá ń ṣe sàárà tẹ̀mùnẹ́kù mẹ́tàtà súyì a máa lé ikú burúkú jìnà síyàn. Èwo ń tún ní ikú burúkú? Ikú rógà a máa lé jìnà síyàn. Èwo ní tún jẹ́bẹ̀? Ó túmọ̀ sí pé ikú kan wà tó jẹ́ mẹ́tàtà sú tí ó tọ̀dọ̀ Ọlọ́run wá, tó jẹ́ pé àwọn àǹjọ̀nú ló wà nídìí ikú yẹn, bígbà tán kidnap ẹniyẹn ni. So gbogbo èyí tó kù tó yẹ kó lò
tá a kọ́ mọ́ yóò wá lọ máa fi sìn wọ́n àwọn àjọ̀nú máa fi lò káàkiri ẹlòmíì tó ṣògùn owó tó lo didi èèyàn tàbí tí wọ́n lo nǹkan kan fún un nínú ẹ̀yà ara èèyàn spiriti ẹni tó lò yẹn làwọn àjọ̀nú yóò máa rán níṣẹ́ rẹ̀ ni wọ́n ní kó lọ máa bá a ṣiṣẹ́ owó yẹn wá lówó tẹ̀ ó bá máa yarọ spiriti yẹn tó lò yẹn káyì ní làwọn ó ṣe kí ni làwọn ó lọ rán níṣẹ́ bí ó ti gbé nǹkan lẹ̀ fún wọn nìyẹn pé tó ẹ gba eléyìí ẹ máa bá rán níṣẹ́ owó òun náà tó bá wá kú òun náà spiriti tiẹ̀ náà ń padà lọ sáàrin wọn o òun náà ò ní lọ o wọ́n á rí pé wọ́n gé nínú ẹ̀mí tiẹ̀ náà o tí ó lọ àárín wọn o. Ikú burúkú ikú rógà mẹ́tàtà súì tíyàn bá pọ̀ ní Saara wọn a máa tì síwájú fún yàn wọn a máa tì jìnnà tẹ́múnẹ̀ mẹ́tàtà súì àkàdá qala sallallahu alayhi wa sallam. Nínú àdísì míì ẹtún jáwó ń tànà bí wí ó sọ Ọlọ́run ní asọ́dakọ̀ wasilatu rọ́ìmì tó amirani diyara watuzidani fil amar asọ́dakọ̀ wasilatu rọ́ìmì tó amirani diyara watuzidani fil amar. Kí ni ìtumọ̀ eléyìí? Ó sọ Ọlọ́run ní Saara ipò ní Saara ṣíṣe àti ìmọ̀ràn okùn ẹbí pọ̀ kí yẹn má jẹ́ kó okùn ẹbí ó já látọwọ́ òun. Ànábì ní méjèèjì yẹn irinṣẹ́ kan ni tí kìí jẹ́ kí ilé ó dahoro, irinṣẹ́ kan ni tí sì máa ń jẹ́ kí wọ́n fi kún ẹ̀mí èèyàn kó fi gùn dáadáa. ẹ̀yin ò bá Ànábì Muhammad. tẹ́yìn kan bá ń tẹ̀ pé má lọ́dọ̀ àwọn àfáà má lọ yẹsẹ́ wò má lọ́dọ̀ àwọn àfáà tí ń yẹsẹ́ wò wọ́n fẹ́ pa ẹ́ ni o wọ́n fẹ́ pa ẹ́ láìpẹ́ ọjọ́ ni o wọ́n fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ pa ẹ́ láìpẹ́ ọjọ́ ni o. Kódà káàfà yẹn máa mọ nǹkan wò kó lù ẹ́ ní jìbìtì kó kọ̀ ní bàbá bàbá ẹ̀jẹ̀ rẹ o ẹ̀jẹ̀ ló ń wọ́n wájú yìí bàbá ẹ pẹ̀ràn o ẹ lọ wúwo ẹran wá kíákíákíá ni wọ́n bá tu ló bá ṣalé sọ̀nà ló bá kó fàáfà sọ̀rọ̀ pé òun parọ́ fún ọ ni. Sádàkà tó ṣe yẹn wọ́n ti máàkì ẹ̀ fún ẹ pé o ti ṣe o. Wọ́n ti ṣe kí ni wọ́n máa máàkì pé o ṣe sádàkà yẹn òun ni ọ̀rẹ́ ẹran ló náwó àwọn Ọlọ́run ní káwọn màlẹ́kà ya àwòrán pé o pa ẹran o fi ṣe sàárà yóò sì ti aburú jìnnà fún ọ. Àmọ́ tó bá gbọ́n jù tó ní mo lọ bá ló bá ní lọ wú ẹran wá o lè tó fẹ́ jẹun pẹran jẹ kìnnìkan ló bá ní àfáà nílò ń parọ́ ló bá ṣe aburú kan tí ń bọ̀ lọ́nà tó yẹ kí wọ́n fi nǹkan yẹn ti lọ wọ́n ní ti lọ wẹ́rẹ́ ni ó wọlé o wẹ́rẹ́ ni ó wọlé o. Ẹ lọ wo ìtàn Abraham àti ọmọ rẹ̀ anabi Ismail alayhima assalatu wassalam. Ẹ lọ wo tán yẹn mo máa ń sọ̀rọ̀ yẹn lórí program mo dẹ̀ máa ń sọ fáwọn èèyàn mo ní àníṣẹ́ Ọlọ́run ní kí Abraham pa ọmọ rẹ̀ Ismaila. Okay fine nígbà tó yá ó wá ní kó má pa ọmọ yẹn mọ́ okay good nígbà tó dẹ̀ ní kó má pa ọmọ yẹn mọ́ èwo ń tagbò pọmọ ló wí kò pọmọ mọ́ the next thing kí ló yẹ kó ní kán ṣe kán dìde kán máa ṣe kí ni kán máa lọlé kò ní kán lọlé why tó ọ̀rọ̀ ṣe di ọ̀rọ̀ à ń pẹran bẹ̀ yẹn pa ọmọ má pa mọ́ èmi tí mo ní kó má pa mọ́ náà ni mo sọ̀rọ̀ yèmí Ọlọ́run tí mo ní ó pa tẹ́lẹ̀ ókè mo ti ní kó má pa mọ́ kò ní tó yẹ kó kàn ní pé mú ọmọ yẹn ẹ máa lọlé láyọ̀ àti àlàáfíà kò sọ bẹ́ẹ̀ o. Ó mọ̀ pé kò síbi tí Abraham tún fẹ́ rẹ́ran ó ní ẹ̀yin màlẹ́kà ẹ lọ mú ẹran àgbò fún níbẹ̀ yẹn gangan náà ni kó ti pẹran yẹn tó bá dẹ̀ ti pa tán kó fẹ́ràn yẹn sílẹ̀ kó máa lọ ń tiẹ̀. Ọ̀rọ̀ ṣe dọ̀rọ̀ à ń pẹran bẹ̀ yẹn kí ló fẹ́ fẹ́ràn yẹn ṣe no kò ní sọ pé kán lọlé ó mọ̀ díẹ̀ ìdí ẹ̀ ni pé àwọn àjọ̀nú kan máa wà ń bẹ̀ yẹn táwọn ti la ẹnu kalẹ̀ láti mú ẹ̀jẹ̀
tí kò bá pa ẹran níbẹ̀ yẹn wọ́n á padà pa ọmọ yẹn mọ́ lọ́wọ́ kílẹ̀ tó mọ́. ẹ̀kọ́ pé báyìí lè ṣe máa ṣe. tó fẹ́ kọ́ wa. tó wá ní báyìí ní kẹ́kẹ́ lọ́pọ̀ ẹ̀ fi dá hàn. ńgbà tó wá ṣe bẹ́ẹ̀ tán ó wá ní wọ́n fàdé iná ù bizibu in azim. ó ní a fi ẹran pààrọ̀ Ismaila, a fi ẹran yẹn a fi pààrọ̀ Ismaila. ó túmọ̀ sí pé ikú kan ni wọ́n ré kò lórí ọmọ yẹn. normally náà tí Abraham bá ṣagídí pẹ̀lú Ọlọ́run níjọ́ yẹn náà tí ò lọ bóun fẹ́ lọ pọ̀ ọmọ yẹn á kú o. á dẹ̀ tún jìyà pé ó ṣe kí ni ó bọ́ lọ́run ṣagídí. ní tí ó pa ọmọ yẹn yóò pa. ó ní kó pẹran kó tó máa lọlé. ẹran yẹn wọn sì ní jẹ àwọn ò ní jẹ àwọn ẹ̀dá tí ó jẹ àwọn ti wà ń bẹ̀. tábúráàmù gan ò ṣe kí ni tí ò fojú rí wọn tí ò lè fojú rí wọn àwọn tí ó jẹ náà ti dúró síbẹ̀ yẹn ní kété tó ti kí ọ̀bọ sí ọmọ Ọlọ́run làwọn ti la ẹnu kalẹ̀. ẹ mọ̀ yí pé Ọlọ́run ní àwọn ẹ̀dá kan tá à ń pè láǹjọ̀nù tó ṣe pé ní ẹ̀jẹ̀ làwọn máa ń lá eegun làwọn máa ń jẹ ẹ̀dá Ọlọ́run náà ni wọn Ọlọ́run ló dá wọn. Saara ní ṣíṣe ó máa dìfẹ́ǹdì ẹ̀mí ọmọ èdè ènìyàn. ó kè jẹ́ tún fún ẹ ní instance kan. Ànábì wa Muhammad ó ní tá a bá bímọ tó bá di ọjọ́ tọ́mọ yẹn lu ọjọ́ méje láyé ẹ fa irun orí ẹ̀ kẹ́ wá pẹran. túwò yẹn kí la fẹ́ fẹ́ràn yẹn ṣe? abímọ èwo tún lẹ́ran ṣebí kákọ̀ sọmọ lórúkọ ká dẹ̀ fa bóyá afẹ́ farun ká dẹ̀ farun kí ló yẹ kó involve ẹran? wọn gbọ́dọ̀ má involve ẹ̀ torí pé láìfù kan ẹ̀mí kan lọ́mọ yẹn wọ́n dẹ̀ fẹ́ secure ẹ̀ fáwọn òbí ẹ̀ kí nǹkan kan máa ṣe. Ànábì ní ẹ pẹran. nígbà tí ọmọ tí ò tí ì lẹ́sẹ̀ lọ́rùn kò ṣẹ́ni kankan nú ẹbí tí wọ́n ń pa odidi àgbo fún níjọ́ súná. so ìwọ nísìnyí tó ti wá jẹ́ adult wọ́n yà àjẹ́ tó ti ṣẹ̀ ládùúgbò yín wọ́n yóò obìnrin tó bá sùn lọ́nà jìbìtì promise ẹlòmíì wàláì máa fẹ́ mo fi Kùránì Ọlọ́run búra máa fẹ́ tó padà fẹ́ èmèrè wà nù wọn o. àwọn ọmọ tó ṣáǹsì àwọn ọmọ kéèké tó ṣáǹsì ládùúgbò wà ń bẹ o àwọn sáré wá gbà wá dúró àwọn èèyàn tó ṣẹ̀ òṣèṣó ilé òṣàjẹ́ ilé ìjọ ní tó lọ family house yín o tún ṣẹ̀ wọ́n ń bẹ àwọn ìyá kan wà tán rò pé wà wá kí àwọn nu yàrá tó rántí wọ yàrá lọ tán di orúkọ ẹ mọ́ wọ́n pé pàlísì wálé kò kí wa kò burú ó ti wá padà náà nu wọ́n dì í mú. nígbà tọmọ tí ò tí ì ṣẹ̀ ọmọ ọjọ́ mẹ́jọ tí ò tí ì ṣẹ̀ tẹ́ ń pa odidi àgbo fún kí ló rò pé ìgbésí ayé tiẹ̀ ó béèrè fún. kí ló rò pé yóò béèrè fún ìgbésí ayé tiẹ̀ wọ́n tó ti ṣẹ̀ gbogbo ayé. ọ̀tọ̀ ló fẹ́nu kọ́ tó mọ̀ gbogbo yẹn ló ti ṣẹ̀ ládùúgbò ìwọ yìí kan náà ló máa kọjá lára àwọn àgbàlagbà àdúgbò tó ní kí wọn. a ní ó máa wà á ga ọ̀sáwà náà ní kọjá lẹ́gbẹ̀ẹ́ wa tí ò kí wa yìí. kí ló rò pé ìgbésí ayé tiẹ̀ máa béèrè fún nínú sàárà tí ọmọ ọjọ́ mẹ́jọ bá ń gbàgbọ́. àsọdakọ wasilatu ra'imi tu amirani diyara wa tusidani fil a'mar akadha qala sallallahu alayhi wa sallam. àwọn Lárúbáwá wọ́n máa ń ṣe sàárà gan ni o. Lárúbáwá mo rìn súnmọ́ mo láwọn ọ̀rẹ́ tó yẹ pé Lárúbáwá làwọn ń ná Lárúbáwá ni wọ́n sì ń ṣe jálàbí fún. ibẹ̀ ni mo ti mọ̀ yí pé ẹ̀tànjẹ ló pọ̀ láyé o. afá kan wá sọ̀rọ̀ mi ní ìjẹta Mísírì yìí ni àwọn tó máa ń ná Cairo gbogbo gbà ni àwájọ ń sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi ń bẹ̀ náà
ló ti ń orin kí bóun ṣe àwọn àyẹ̀wò kan lẹ́gbẹ̀ẹ́ mi bẹ̀ náà ló ti ń pe ìmáàmù kan nínú àwọn ìmáàmù ní Cairo tó ń béèrè orúkọ àtorúkọ ìyá ẹ̀ tá fẹ́ bá ṣe àwọn kankan. Ìmáàmù tó pè yìí ìmáàmù alùsúnà ni o, àwọn ṣòkòtò kò balẹ̀ ni o tí òun pẹ̀ tó yìí. Àwọn ìmáàmù ṣòkòtò balẹ̀ tí wọ́n máa pé kí ní kama kullu bid'atin dalalah. Mo wá lanu kalẹ̀ báyìí kì ó dárúkọ ìmáàmù náà mo lọ gúgbù ẹ̀ ṣé àwọn eléyìí náà tó ń ṣe ó ní bàbá ó ní ẹ kú lórí ẹ̀. Kò wá jọ mí lójú náà ńjọ́ tí ìyàwó ọba Sáúdì tàná tán ti gbé kéèsì ẹ̀ bàbá mi pé kí n bá ṣàyẹ̀wò ní mo ti mọ̀ pé ẹ̀tàn ló pọ̀ láyé. Ọba Sáúdì àwọn náà tún ń ṣe jálàbí, àwọn náà tún ń bẹ aláǹfà, àwọn wà àfà tó gbóná. Kí wá ní gbogbo ẹ má lọ bá àwọn àfà tí ń ṣe kíní kan ó kí gbogbo ní àfà ẹ wò ẹni tó gọ̀ ló gọ̀ o, ẹni tó bá dẹ̀ gọ̀ àgọ̀kú ni o, àgọ̀kú ni o. Kálukú mọ ibi tí ń ṣe ọ̀rọ̀ sàárà kò ṣe yọ kó ní gbèsè ayé ẹ̀dá. Òun tọ̀ wọn akọ̀ àkọ́kọ́ ni pé àtàrà ẹ̀ ló ṣì ẹlòmíì ní tírélà 10 níbi ẹ̀tàn jẹ́ mẹ́lọ́dà wọn àfà tírélà kínní ó náàkì, ìkejì ó jóná, ìkẹta ó lè gbé, gbogbo nǹkan sì tán níbi ẹ̀ mẹ́lọ́dà wọn àfà gbogbo nǹkan wá tán wọ́n ṣẹ̀ máa wá sáré kiri wọ́n wá láàfà tí ó bá wọn ṣe pé kínní nígbà gbogbo kí ló tẹ̀ dínà tó yẹ pé àwa mùsùlùmí bàjẹ́ kínní kan. Ó sì jẹ́ pé gbàtàyé ọ̀pọ̀lọpọ̀ yín bá bàjẹ́ lẹ máa wá láàfáà kí níjọ́ tó ń dùn tí gbogbo ẹ̀ ń ṣe ń yọtọ̀ mi kì í wá sọ́dọ̀ wa kájọ náà. Nígbà ayé yín bá wá bàjẹ́ tán tí gbogbo tírélà tán kọ́pìnì jóná lẹ máa wá àfáà wọ́n ròyìn yín. Wọ́n ròyìn yín wọ́n lè gúdù àmọ́ o kò sówó o. Ṣé ìjọ tó wà yẹn sáàjọ náà ni? Tàbá sọ pé ẹ lọ wá kíní kan wá ní ládùúgbò mo ṣe ròyìn bí nǹkan ṣe rí fàfà yẹn tó ó tún ní kí n lọ mówó ẹran wá. Ṣé àní pẹran ni? Sáàmà ṣàdúrà àní pẹran ni? Ewu tó wà níbi kí ẹ máa sa àwọn àdúrà ńláńlá kó má pẹran. Àfáà tó ń bá yín ṣàdúrà yẹn lẹ̀ ń dá gbèsè nǹkan yẹn sí lọ́rùn. Òun ni ó forí fa. Wọ́n àwọn ìjọ̀nú tó dé èèyàn tí wọ́n wá fẹ́ pé kán tú ẹni yẹn sílẹ̀ o lè pẹran o lè ṣe kankan tẹ́ni yẹn bá rí ìtúsílẹ̀ lóòótọ́ àfáà yẹn ló máa jìyà ebi tí ó pa á yóò jẹ jágbàjàgbàyà wọ́n tún fọ́ àgbọn lórí ọmọ ẹ̀ wàláì wọ́n á fọ́ àgbọn lórí ọmọ ẹ̀ ìyẹn náà lẹ̀kọ́ fún gbogbo àfáà tí ń gbowó tí ò lè pẹran gbogbo wa àgbò 3 lọ́wọ́ èèyàn ó rẹ̀ yọ̀kan òdòwó sápò wá pé yáfàlí ẹ lọ lè lọta ẹsẹ bẹ ẹ ra àmàlà original ní kẹ ra o ẹ má rè lùbọ ìyá kínní ẹ wá ro àmàlà lẹ bá bẹ̀rẹ̀ sí ní jẹyọtọ mi ó sì pa àgbo ẹyọ kan ẹni tó gbowó lọ́wọ́ ẹ yẹn Ọlọ́run ó fún òun ní ẹ̀san kó pẹran ó ṣe sàárà o ìwọ gangan ni wọ́n fọ́ àgbọn yẹn lórí ẹ o ayé ẹlòmíì tó jóná àìlè ṣe sàárà ni o ayé yẹn àrùn wómúwómú nígbà tí gúgúrú jóná lórí iná àìlè ṣe sàárà ni o tí yàn bá dẹ̀ ń sọ̀rọ̀ sàárà kìí ṣe à ń pẹran nìkan ni sàárà o wàláì ìyẹn lè ṣe sàárà kó kọ̀ ṣe oúnjẹ kó fẹja sí tó yẹ pé ń tágbára rẹ̀ kánú tọ́kọ́tù ń tágbára yẹn bá ká lọ́lọ́run máa ń gbà ní sàárà o kó lè yé wa dáadáa ẹ lọ wo àyà tó sọ̀rọ̀ ẹran léyà ẹ wo ìgbà tó fẹ́ gúnlẹ̀ àyà yẹn ó ní láyà náà lọ́láhù lùhùmù wàládìmọ̀ wàlákìn yà náà lùhù àtẹ́kìwà minkum ibẹ̀ yẹn ní kẹ́ẹ̀dìmú Ọlọ́run mọ bí ó ṣe mọ ìwọ́pọ̀ ló fi bó ti tó hàn lọ́hùn tọ́lọ́run bá rí ẹ pé ẹja lọ ní agbára rẹ̀ ká ló fi ṣe fẹja ṣe sàárà yóò gbà o yóò fún ẹni ládẹ́ tó pa màálù o ó wá dọ́dọ̀ àfà ó ní 30 million lákàntì ó wá dọ́dọ̀ àfà ṣéwù ẹ wò ó ní agbára gan ni àtijẹ́ta àjẹun àjẹun láti jẹta gbogbo tẹ́ bá ní ní kẹ́ kó bọ́ta o kò sí kankan pẹ́lá bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí 2000 naira lókù lákàntì ó dẹ̀ ní 50 million lákàntì ìyà tí ó jẹ́ má máa fi rọ́ báwọn àfáà lò òun ni àwọn bàbá wa fi máa ń kọrin yẹn pé ọlọ́gbọ́n wẹ́wẹ́ àwọ̀ náà fúnra rẹ̀ o
òmùgọ̀ ni ó pọ̀ lálìjánà ọlọ́gbọ́n wẹ́wẹ́ àwọ̀ náà. Gbogbo ẹni tó bá ti rò kóhun gbọ́n yóò jìyà ayé yóò jẹ tàlìkìyámọ̀ o. Wọn ní máa gbowó lọ́wọ́ ẹnìkan lọ́nà agbárí káyà àwọn ọmọ ẹ̀ má dá o. Àfáà yẹn lè máa rò pé nìyẹn gọ̀ ṣùgbọ́n ayé àwọn ọmọ ẹnìyẹn máa dá á dán fún wọn. Èmi àtàlájì kan jọ ń sọ̀rọ̀ láàárọ̀ yìí tí mo ti fojú rí wọn kẹ́yìn sí ó ti lé 20 years. Àwa jọ ń sọ̀rọ̀ ẹnìkan ló lọ gbé fóònù fún wọn pé àwa jọ ń sọ̀rọ̀. Mo ní bàbá ẹ ṣì wà láyé. Bàbá ní September tó lọ yìí làwọn ṣe 85 years. Ọmọ yín lágbájá tiẹ̀ ń kọ́ àwọn ló ti wà ní Canada. Kíní kan ń kọ́ àwọn ló ti wà ní kí mo wá ń wo ayé ẹ̀ àtàyé àwọn ọmọ ẹ̀ gbogbo ẹ̀ dán fún wọn. Níjọ́ náà sì rèé aláàfáà kálukú ń fi wọ́n ṣe jẹun. Àfáà mi ò wá bàbá adìyẹ mẹ́ta ló gbà o. Adìyẹ mẹ́ta bàbá ó sáré wọlé yóò kówó lẹ̀ yẹn pé àwọn tí ò kéwú yẹn. Àfáà mi ò tún dé bàbá gíní ló mú o odidi gíní ọ̀pá 10 bàbá ó tún wọlé yóò kó fún ayé àwọn ọmọ ẹ̀ dá o. Ó gọ̀ lóòótọ́ àmọ́ sọ́lọ́ ń gọ̀ fún. Ẹ lọ wo gbẹ́n tó ń gbọ́n tó ń ṣe bí ọlọ́gbọ́n ẹ wáyé àwọn ọmọ ẹ̀. Má gbọ́n gọ̀ fáwọn àfáà má gbọ́n fún wọn gọ̀ fún wọn. Jẹ́ kán máa gbá ẹ. Jẹ́ kán máa gbá ẹ. Ó lè jẹ́ gbígbá yẹn náà lọ́lọ́run fi ń gbàdúrà rẹ. Ìyẹn àwọn àfáà yẹn wọ́n ní lọ ṣiṣẹ́ wọ́n á jókòó ti jálàbí wọ́n á máa jẹ jálàbí wọ́n ní lọ ṣiṣẹ́. Ṣé kò sáwọn alùsúfà láyé ànábì ni? Àbí o gbọ́ rí lẹ́nu àwọn àfáà rẹ pé àwọn kan bẹ láyé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam táà ń pè ní alùsúfà 700 ló ń ká wọn lọ bí iṣẹ́ kankan sàárà ni wọ́n ń jẹ o. Ànábì ò sì lé wọn o. Tọ́lọ́run tún sọ fún pé máa jòkó tì wọ́n o. Ojúmọ́ kan ò ní mọ́ káàdà bí máa jòkó tì wọ́n. Yóò gba fáìní níwájú Ọlọ́run tí ó bá jòkó tì wọ́n. Aṣọ wọn máa àwọn kòkòrò káwáì tó ń pè ní iná. Àwọn kòkòrò iná. Àwọn kòkòrò bí ìdun bí iná. Wọ́n máa ń ṣà ní ara wọn lórí irun ni. Tòun ti bẹ́ẹ̀ náà Ọlọ́run tún wá pa òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad láṣẹ pé máa rí kó ń jókòó tí wọ́n o kó máa jókòó táwọn tí aṣọ wọn ń yọ iná àti dùn. Kò ní ṣọ́ìsì yín jókòó tí wọ́n. Ó lè jẹ́ nítorí ẹnìkan tí ń jí bàtà rẹ̀ kó mọ́sálásí lọ́lọ́run fi ń gbàdúrà rẹ̀ wàláì. Yóò máa pariwo lèmọ́mù sàmà ìlẹ́kùn lèmọ́mù wọ́n ti kó bàtà mi dẹ̀ṣẹ̀ rá ní 25 èlò ní 25 o máa burú tán fẹ́ fi gbé kò nú ayé ẹni. Jẹ́ ká kó kí ló ń pariwo pọ́n jíbà tẹ́ fún. Wà tún wọ̀ mí wà tún kó síbi tí wọ́n ti lè jí kó síbẹ̀. Kó síbi tí wọ́n ti jí má tún ló fẹ́ kó wọlé sínú mọ́sálásí kó síbi tí wọ́n ti jí ibi tí wọ́n ti máa jí ẹni kó sí. Wọ́n fi ń rè nǹkan kan nínú aburú kò nínú ìgbésí ayé ẹni. Ìmọ̀ ṣe sàárà ìmọ̀ ń jẹ́ kẹ́mi èèyàn gùn kìí sì jẹ́ kí ilé dahoro. Ẹ lọ wo gbogbo ilé tó bá dahoro in tó lè sọ ilé di ahoro ìkànnù nǹkan méjì ni. Ìmọ̀ aliyaminu fajir algamus inú kó jẹ́ pé wọ́n ti búra irọ́ nínú ilé yẹn rí pẹ̀lú alukuraan tàbí pẹ̀lú ọkọ̀ Ọlọ́run. Ìmọ̀ sọ ilé dahoro ni. Kó níyàn ó gbé kùránì dání kó máa búra irọ́ nínú ilé kan ilé yẹn ó padà dahoro ni o. Ẹlẹ́ẹ̀kejì tí wọn kì í bá ṣe sàárà nínú ilé kan ilé yẹn ó padà dahoro kẹ́yìn ni ẹnikẹ́ni ò ní padà gbé bẹ̀ mọ́. Tí wọ́n bá dẹ̀ fẹ́ jí ilé tó dahoro náà sàárà ni wọ́n tún fi jí. Tí ilé bá dahoro tí ò ṣe gbé tàbí táǹjọ̀nú bá ń dà wọ́n láàmú tí ilé ò ṣe gbé ẹnìkan lọ ra màálù tàbí kán ra gbò méjì kán pa kán ṣàdúrà bẹ́ẹ̀ kán fi ṣe sàárà àwọn àjọ̀nú yẹn máa kó ń bẹ̀ wọ́n á jẹ́ kó ṣe gbé. Ìmọ̀ ṣe sàárà ẹjẹ́ amúlòkùnkúndùn kò sí tí yóò lè fi ṣe sàárà bó ṣe búrẹ́dì ló bá lè há búrẹ́dì èlò wọn ń ta búrẹ́dì bí wọn bá fẹ́ ra búrẹ́dì 200 naira yóò ríra bó ṣe búrẹ́dì 200 naira lágbára rẹ bá ká ló ra bíi 5 ló fi ṣe sàárà wàláhì yóò tì nǹkan kan kúrò láburú nú ọ̀rọ̀ rẹ.
bó ṣe dìyẹ 4,000 lágbára rẹ bá ká rà á pa bí fáwọn ọmọ kéwú fún ọlágolo ráìsì ìdìríkà kan sí ní kan ṣe é kan yí láta kan jẹ́ máa wo tọ́lọ̀ wọ́n ṣe. àmọ́ kéèyàn kọ́ máa fún wọ́ kó kọ́ máa háwọ́ kó má lè máa ya bùjẹ́bù dànù ìmá ń dojú ọ̀rọ̀ rú ni o a máa dojú ọ̀rọ̀ rú ọlọ́mọ ayẹ̀kọ́rọ̀ wọ́n ó dàrú ọlọ́mọ ayẹ̀kọ́rọ̀ wọ́n ó dàrú gbogbo tó ti ń tò nínú ọ̀rọ̀ ẹnìkankan wa kọ́lọ̀ kó túbọ̀ máa jẹ́ ó máa tò lọ kọ́lọ̀ ń jẹ́ kó máa tò lọ ká máa ṣe sàárà ká dẹ̀ máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ̀ ń bá ń ṣe fún wa lóore ká máa dúpẹ́ rẹ̀ àwọn kìrìsìtẹ́nì tí ń ṣe ẹwọ báyìí wọ́n ṣe rí tó máa ní wọ́n ń ṣe thanksgiving àbí thanksgiving náà kọ́ àwọn mùsùlùmí ò ṣe rí àṣe thanksgiving rí àfi táwọn èèyàn bá lọ Mẹ́kà tán bá dé ẹ bá ń dúpẹ́ mo ra mọ́tò mùsùlùmí ò ní ṣe gbogbo àwọn nǹkan yẹn tá a kàkún yẹn ó count níwájú Ọlọ́run ọba ó count púpọ̀ Ọlọ́run kó ṣàánú wa kó fún wa lẹ́sìn yìí gbọ́yé o bá a ti lè máa ṣe rèé tá a bá fẹ́ máa gba oore tá a sì fẹ́ máa lé aburú jìnnà akúlùkù lé adásítẹ́fúlẹ̀